Mo fẹ́ fi àkókò yìí fún ẹ̀yin tẹ́ ń pera yín ní activists, ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lórí íńtánẹ́ẹ̀tì, àtẹ̀yin àfáà, àtẹ̀yin wòlíì, àtẹ̀yin aláwo, àti ẹ̀yin content creator. Mo fẹ́ pè yín sí àwọn àfiyèsí kan. There is difference between correction and abusing. Ìyàtọ̀ wà láàárín ẹnìkan ṣe nǹkan tí ò dáa, a fẹ́ tọ́ sọ́nà, a fẹ́ pè sí àkíyèsí, àti wípé a fẹ́ bú ènìyàn. Tí àwọn olórí wa tó bá ṣe nǹkan tí ò dáa, àbí àgbàlagbà kan tó bá ṣe nǹkan tí ò dáa, tẹ́ bá fẹ́ pè wọ́n sí àfiyèsí, kì í ṣe dandan kẹ́ sọ̀rọ̀ sí wọn àbí kẹ́ bú wọn. Torí a dá ọmọ ènìyàn láti máa ṣe mistake ni. A dẹ̀ dá àwa ọmọ ènìyàn láti máa correct ara wa ni. Ṣùgbọ́n kì í ṣe nípa ìbúbú. Ìwọ tí ò bá ti ní mánà, no matter how, bí ọ̀rọ̀ tó ń sọ bó bá ṣe lè wúlò sí, ìwọ fúnra ẹ ti fi hàn wípé kò sí ẹ̀kọ́ lára wípé a ò bí ẹ rí. Ìwọ tó bá lè máa bú bàbá oníbàbá, tó bá lè máa bú ìyá oníyá, definitely o ò ní irú bàbá yẹn. Bàbá ẹ ò kí ń ṣe èèyàn gidi, ìyá ẹ ò kí ń ṣe èèyàn gidi. Because kò lè wùn ẹ́ kí ọmọ kan máa bú bàbá ẹ níta, àbí kó máa bú ìyá ẹ níta torí wípé ìyá ẹ ṣe mistake àbí torí pé bàbá ẹ ṣe mistake. So mo fi àkókò yìí rọ gbogbo wa. Tí ẹnikẹ́ni bá ṣe àwọn nǹkan tó kún díẹ̀ káàtó ní Nàìjíríà, táwa fẹ́ pè wọ́n sí àfiyèsí, ẹ jẹ́ ká pè wọ́n sí àfiyèsí láì jẹ́ wípé a sọ̀rọ̀ sí wọn, láì jẹ́ pé a bú wọn. Tí àwọn pastor wa bá ṣe nǹkan tí ò dáa, ẹ jẹ́ ká pè wọ́n sí àfiyèsí láì jẹ́ pé a bú wọn ní ìtòbí ìnùbí. Tí àwọn politician wa bá ṣe nǹkan tí ò dáa, ẹ jẹ́ ká pè wọ́n sí àfiyèsí, kì í ṣe pẹ̀lú ìbúbú. Torí ìbúbú tí ẹ ń bú yẹn fi hàn wípé ìwọ tó fẹ́ pè yàn sí àfiyèsí, ó fi hàn wípé orí tí ẹ gan ti dàrú, pé orí ẹ ò pé. Because ká ní pé orí ẹ pé, ó yẹ kó máa mọ̀ wípé ẹni tí fẹ́ sọ̀rọ̀ sí, ó dẹ̀ jù mí lọ lọ́jọ́ orí o. Okay, gbogbo wa la mọ̀ wípé nǹkan tẹ́ni yẹn ṣe kò dáa. It's a thing ó yẹ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ sì lè gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀, tó jẹ́ wípé ẹni yẹn gan máa fẹ́ láti gbọ́. Ẹni tẹ́ fẹ́ pè sí àfiyèsí tí ẹ ń bú, tó bá fẹ́ ṣe tẹ́lẹ̀ gan kò ní ṣe mọ́. So àwọn àfiyèsí tí fẹ́ pè wá sí láàárọ̀ yìí nìyẹn. So Ọlọ́run á kọ́ wa mọ̀ ẹ́ sí. God bless ọba àgbáyé. God bless Nigeria.